ẹ gbọ́ bó mo fẹ́ sọ fún dádì pé mo lọ mo ti gbádùn ara mi pẹ̀lú Dikin Ṣẹ́gun, mo ti enjoy ara mi, mo ti jẹ jíjẹ, mo mú mo dẹ̀ dídó. Àmọ́ kí n fẹ́ sọ fún dádì nílé ibo mo fẹ́ ni mo gbà lọ ìyẹn gẹ́gẹ́ kúrò nínú bá mi. Àmọ́ pàtí mò ń ṣe mi sí ẹ̀rántí mọ́ wò pé tá a bá débi bíríìjì yẹn àmọ́ bá ṣe máa cross ẹ̀ wọ́n ní kí n máa lọlé, mo ní kò sí problem. Bàtí mo dé àfọ̀ náà wọ́n pè mí wọ́n ti bá délé kí n sọ pé àwọn kan kidnap mi pé wọ́n fẹ́ lọ tà mí ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Wọ́n ní so àwọn ò ní pẹ́ débẹ̀ tó dá máa pé wọ́n máa pè àwọn tó máa yẹ̀ sí pé àwọn tí máa táwọn bá ti wà ń bẹ̀ àwọn máa bá wọn ṣe máa cover mi ní òkè o. Ẹ káàbọ̀ sórí ètò Gbọ́ Nítorí Àdìsọ, Olúwa ṣeun àkàtúntò lórí ètò yìí. Àwọn kan béèrè pé ṣé dádì ló rojọ́ fún mi ni àbí pásítọ̀ àbí Dikin Ṣẹ́gun àbí ìyàwó pásítọ̀ ẹ wò ó àbí babaláwo, ṣé bí kẹ́sì enjoy story ní tí n tó ṣẹlẹ̀ ni mo ti ń sọ fún yín yẹn. Pásítọ̀ ló sọ̀rọ̀ fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi, mo ní kí n bá yín arrange kí n package kó lè dùn gbọ́ létí yín torí wípé wọ́n ní wọ́n bára wọn sùn wọ́n ní wọn ò súnlé, kí ló lè mọ́ kó obìnrin máa súnlé tẹ̀lé èèyàn kan lọ sùn láì ṣe obìnrin ẹgbẹ́ ẹ̀. So ẹ jẹ́ ká máa fi ọpọlọ sí i kẹ́tì mọ̀ pé iṣẹ́ ọpọlọ òun ni mo ṣe lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ Dikin náà àwọn á bá mi báwo mo ìfẹ́ ṣe kí n fẹ́ sọ fún dádì bí mo ṣe dé báyìí mo wé gèlè sórí o kí ló ṣe láti jó yìí láti jẹta ní dádì ẹ ṣáà máa dúpẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn èrò pọ̀ níta ní ìbá wọn sọ nǹkan kan o kàn wọnú ilé lọ ni bá ti mọ ilé lọ torí ilé wa àti church kọ́pàtì kọ́ lọ́ọ́ yẹwọ́ mo kàn wọnú ilé lọ ni bá ti mọ ilé lọ mo kàn lọ lie down sórí bẹ́ẹ̀dì mi dádì bá bá mi àní kí ló ṣe yín kí ló ṣe yín mo ti dààmú gan dádì ẹ ṣáà máa dúpẹ́ bí mi sọ nǹkan kan báyìí àbí ká mi wá lẹ́nu ìbàlẹ̀gbà ẹ̀rọ ní òkè kò sí wàhálà ṣé máa jẹun mo ní mo ti wà òkè kó ṣàfimílẹ̀ kí n lie down mo ti wọ̀n yára mi pẹ̀lẹ́kùn dé mo rẹ́rìn sínú pé kí ló ṣe mí mo rántí àwọn enjoyment tí mo enjoy pẹ̀lú Dikin Ṣẹ́gun. Ẹ wo nígbà tó yá Dikin Ṣẹ́gun dé àní wọ́n ti sọ nǹkan látàrí tó ti dé wọ́n ti sọ nǹkan bí ti báwo ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ náà màá lè mọ̀. Dikin Ṣẹ́gun bá wọlé bá bá mi ẹ gbọ́ wọ́n ní ẹ̀ tí sọ nǹkan lágbà tó ti dé mo ní kò sí nǹkan tí mo fẹ́ sọ ẹ má wọrí kẹ́rìbọ̀dì ṣàfimílẹ̀ fún náà. Dikin Ṣẹ́gun máa sọ pé ẹ̀wọ̀ ẹ fi wọ́n lẹ̀ tọ́tà tó fẹ́ sọ̀rọ̀ wọ́n á pè wá wọ́n á bá wa sọ̀rọ̀ ẹ fi wọ́n lẹ̀ àti ṣeun. Bí mo ṣe bọ́ ní ẹ̀ ń táìmù yẹn mo ṣáà lọ sùn ìgbà tó di bí ọwọ́ rọ̀lẹ́ kò sọ láti pé àwọn tó gbé mi wọ́n tó ti mo wọ̀ wọ́n fẹ́ tà mí kódà wọ́n gbé mi lọ ṣerun wọ́n fẹ́ tà mí ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àdúrà yín jáde ló yọ mí kò ní ewu yẹn. Mo ní tó wọ́n tó bẹ́ẹ̀ ni mo níbi tán gbé mi lọ mi ò mọ̀ ọpẹ́lọpẹ́ aláàánú kan Ọlọ́run rán sí mi ní aláàánú yẹn náà mi dá mọ́ mo dé bọ́ sọ̀rọ̀ sọ́pọ̀ ẹ̀jọ̀ èèyàn mọ́ bíbá yìí òun ló fún mi lówó ló fún mọ́tò dé bíbá yìí. Mo ní ẹ pẹ̀lẹ́ mà mo ní mo ti gbọ́ àǹtí ṣeun bí problem bẹ̀rẹ̀ ti solve nìyẹn. Àtìgbà yẹn èmi àti Dikin Ṣẹ́gun àjọ ń bára wa lájọṣepọ̀ dádì náà ń ṣe tiwọn o ṣẹ̀gbọ́n pé dádì náà ń ṣe tiwọn wọ́n ń ṣe tiwọn o. Elizabeth yìí òun tiẹ̀ ti padà sí school àmọ́ ọmọ ẹ̀ èmi ni mò ń tọ́jú ẹ̀ lọ́mọ mi ọmọ kan náà mo bí fún dádì ìdọ́lọ́run sì ń lọ déédéé wà dọjọ́ kan ìmọ̀kan tó ṣẹlẹ̀ ìmọ̀kan dádì ń wá ló bá mú fóònù mi àwọn arí àláti owó tó pọ̀ wọ́n rí pé orúkọ Bra Ṣẹ́gun ló wà ń bẹ̀ òun á sọ nǹkan kan òun á wọlé wọ́n á ní láìsí ní àwọn sọ pé ẹ má bínú mọ́ mi ta ló ẹnìkan fún mi lówó láti jọ ẹ̀ ẹni kò fún mi lówó wọn ò dẹ̀ ní kẹ́ fún mi lówó kankan ẹni kò rán mi sí yìn ok kò sí problem láti bẹ̀rẹ̀ dájú bẹ̀rẹ̀ sí sọ èmi àti Dikin Ṣẹ́gun bẹ̀rẹ̀ sí sọ wa gbogbo táìmù yìí àti ń plan pé tó máa fi di December pé máa travel ọmọ mi kékeré yẹn tí mo bí onìkan náà ni a fẹ́ ṣe passport fún ọmọ kan náà mo bí ọmọ instant ẹ̀ àlùmọ́ lọ èmi ti ní passport ọmọ mi náà ṣe lọ́wọ́ láti wá fúnra wọ́n á sọ wa
wọ́n wá sọ wa ó fi wá gẹ́sì pé mi àti Dikin Ṣẹ́gun àǹbára lájọṣepọ̀. Nígbà tí wọ́n dẹ̀ mọ̀ dáàdì wá bá mi nínú ilé ó ní nǹkan tí mò ń ṣe táwọn ò mọ̀ bí nǹkan bàjẹ́ ṣé màá sọ fáwọn àbí mi ì fẹ́ sọ fáwọn ó ní mi nǹkan tí mò ń ṣe ó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ó ní òkè sí wàhálà wọn ò ní kí n má lọ́dọ̀ Dikin Ṣẹ́gun mọ́ wọn ò ní kí n má ṣe gbogbo ẹ̀ mọ́ àǹtí Ṣeun ṣàdédé ni gbogbo Dikin Ṣẹ́gun kú sínú àpátímẹ́ǹtì wọn ó dùn mí mo bara jẹ́ gidi gan lẹ́yìn ìgbà yẹn tí Dikin Ṣẹ́gun kú ó gbò mí gidi gan mi ò lè sọ̀rọ̀ mi ò lè ṣe nǹkan kan kódà kí n bá odidi oṣù mẹ́ta ni mi ò jẹ nǹkan kan ni mi ò jẹ nǹkan kan tó yẹ kí mi jẹun tó ṣe yẹ kí n jẹun ṣẹ̀wọ̀n bí kí n sá máa mo sá síìkì fún odidi oṣù mẹ́ta tó pé tẹ bá rí bẹ́ẹ̀ bàbá mo kó HIV ni nígbà tó wá yá dáàdi wá pè mí sínú ọ́fíìsì wọn wọ́n ní kò sí ọ̀pọ̀ tó ń lọ táwọn ọmọ o ṣé bí tó pé Dikin Ṣẹ́gun èmi àti Débọ́lá alájọṣepọ̀ ó jẹ́ kù bí mo ṣe ń ṣe mo ń ṣe ẹ̀rù bá mi mo shock mo ní so ẹ mọ̀ wọn náà wọn mọ̀ o náà wọn mọ̀ kí n lọ tú ara ká kíyé sunkún wèrè káàkiri mo ń dáàdì abẹ́yìn lè pa Dikin Ṣẹ́gun wọ́n ní tàbí tí báwo kí làwọn fẹ́ fi pípa ẹ̀ ṣe àwọn kan sọ fún mi pé àwọn ọmọ ogun tó ń lọ kò jẹ́ kó rí ẹ pé gbogbo ẹ̀ làwọn mọ̀ mo ní tẹ bá mọ̀ nǹkan ìgbà tẹ́yìn fún yàn lóyún ṣé mo pẹ́ntẹ́ fún lóyún so ẹ̀yin lẹ pa ẹ̀dọ́gba gbọ́dọ̀ kì í kádùn ẹ̀dọ́gba gbọ́dọ̀ kì í kóṣù ẹ̀dọ́gba Ṣẹ́gun ò ní kíje kò ní ṣe gbá kan bàbá ẹ̀ sì ń ṣépè nánánánánáná ẹ̀dí òpin boyfriend torí bó ti lówó lọ́wọ́ ju àwọn lọ mo lówó kọ́ o mo ní ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni kíní kan àti Ṣeun. Bí Dikin Ṣẹ́gun ṣe kú nìyẹn o àwọn fámìlì wa àwọn ọmọ wọn ti gbé lọ ìwé ìbò tó fẹ́ bá mi ṣe kò ṣeé ṣe mọ́ gbàkámú mo dùn mọ́ òpó Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí wo ibi tí ọ̀rọ̀ mi fẹ́ já sí nítorí pé mi ò nífẹ̀ẹ́ dáàdì mọ́ láti ibẹ̀ síbẹ̀ yẹn mi ò dẹ̀ lẹ́bi tí mo fẹ́ lọ bá mi ò ní ara tí mo fẹ́ lọ fẹjọ́ wọn sùn bá kására mi ò sọ ní sìn àǹtí Ṣeun ẹni tó bá ń ṣe bí ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣe bí lọ ẹni tó bá ń ṣèkà ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣèkà lọ ìgbà tí wàhálà ẹ̀ pọ̀ ní church àti gbọ́ everywhere ọ̀rẹ́ mi kan òun náà ti ká dáàdì rí pẹ̀lú Elizabeth gbà yẹn ọ̀rẹ́ mi yẹn olùwájú ìbí kan fún mi tí mo wá lọ gbà tí mo débẹ̀ mi ò mọ ìyàwó tí babaláwo ti fẹ́ náà mi ò mọ ìyàwó wọn àwọn tẹ́ bá wọ bẹ̀ ẹ lè mọ̀ pé wọ́n ṣe babaláwo ń bẹ̀ inú ọ́fíìsì wọn yẹn ó mọ́ téníténí kódà tí ẹ bá wọ ọsọ ọ̀dọ̀ sí débẹ̀ ó mọ ìkan máa ní kò ní lọ bọ́ sọ ìdánù bí mo ṣe kúnlẹ̀ tí mo ṣe kí wọn bá wọn kí mi dáadáa ìrí tí mo rí wọn ìrí ẹni tó kàwé ni mo ní ẹni ìkàwé ń ṣe babaláwo torí ọ̀pọ̀lọpọ̀ tó fi síwájú lórí ni wípé ẹni tí ó kàwé ń ṣe babaláwo ọ̀pọ̀lọpọ̀ tó fi síwájú lórí ni wípé ẹni tí ò lọ tí ò mọ sásí tí ò mọ̀wé òun ló ṣe babaláwo bí mo rí pé ọkùnrin bíi tiwọn yìí ó lè ṣe babaláwo bí mo ṣe rí babaláwo yẹn gbogbo ohun tó ń ṣe mí tán ara mi ṣẹ̀gìrì kí n má parọ́ tó ń jẹ bọ̀bọ́ yìí ti handsome jù babaláwo abóníṣègùn ni kí n pè ló wá rí báyìí àmì ò balẹ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ mo ń wo ẹnu ẹ̀ ṣé pink lips ẹnu ẹ̀ ni àbí ti ìdúró ẹ̀ tó ń dáyàn lọ́rùn àbí ti ìgbọ́ ẹnu ẹ̀ tó ṣe pé ó tó ṣe rẹ́gírẹ́gí àǹtí Ṣeun ìyàwó mẹ́ta ó ti nílé nítorí pípẹ́ àtọ̀rọ̀ kéèsì ìṣẹ̀lẹ̀ tó yẹ kí dáàdì bó òun dáàdì tú àṣírí síta dáàdì sọ ní workers meeting wọn sọ láàrin church àmọ́ sọ ní workers meeting táwọn workers kan sì dá mi dúró dáàdì ló dẹ̀ pa Dikin Ṣẹ́gun kò sí nǹkan tó bá mi sọ dáàdì ló pa ìgbà tí mo débẹ̀ ó káláyè mo rò wípé ọ̀rọ̀ yìí ò yé mi bọ́ ọ̀rọ̀ yìí kò yé mi mọ́ babaláwo béèrè lọ́wọ́ mi kí ni díẹ̀ tí mo fi ń rìn àlè pẹ̀lú ọkọ mi mo ṣàlàyé fún wọn ó gbogbo àtọkọ mi ti dáadé àti tó dá tó rò bóyá mi ò mọ̀ ó sọ gbogbo ẹ̀ fún wọn babaláwo wò mí títí
ó ní madam